ẹkú ilé là ń kára lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà. àwa ni lánàá àwa ni lénìí àwa ni lójoojúmọ́ àwa náà kọ́ ọlọ́run ọba ni. bọ́lá gbé àṣà wa tá à ń lọ lénìí ìlú Ìgbẹ́sàmàlé ní ibi tí a ti ń ṣọdún egúngún. àwọn eégún tí ẹ fẹ́ wò yìí ká má dóònà pẹ́nu ilé ní kúà ayé tó bẹ̀rù àti ìbú owó eégún mẹ́ta lẹ fẹ́ wò ẹ̀rí àrà níbi ọdún egúngún ti ìlú Ìgbẹ́sà ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí pàápàá jùlọ ní ìta òsì tí a wà lénìí oríta mẹ́rin ló wà nílùú Ìgbẹ́sàmàlé. ìta òsì ní eré kan lára àwọn eégún tó wà ní ìta òsì àwọn ló máa ṣeré lẹ́nu iṣẹ́ ìgbàgbé eégún Ọ̀yádolú ìta òsì ló wà ṣùgbọ́n eré tiẹ̀ ṣì wà wájú ọjọ́ àkórè àti olóyè Kazeem Bánkọ́lé wọ́n kú palẹ̀mọ́ fún eré Ọ̀yádolú. ìta wọn náà ni àwọn eégún wọ̀nyí ni wọ́n wà àwọn eégún tí ẹ fẹ́ wò ní ìta òsì ni wọ́n wà. fàrà lẹ́sìn wò yìí. ẹ jẹ́ ká lọ wo eré ilé ní kúà ṣẹ́rí koríko eégún yìí òwe ńlá ni ilé ní kúà orí bí àbí òrí bẹ́ẹ̀ ná ẹ béèrè lọ́wọ́ ara yín èmi náà béèrè lọ́wọ́ ara mi. eégún ilé ní kúà ló ti fi ẹsẹ̀ rájò yìí. eégún tí ẹ̀ ń wò yìí tí a pè ní ilé ní kúà eégún yìí àwọn eégún alárédè tó jẹ́ alárìnjó ni ó gba odidi ọjọ́ ní ilé ní sátidé òun nìkan ló gba ọjọ́ ṣẹ́rí pé eégún ńlá ni àwọn brigade wọ́n kó lù tẹ̀lé bákan náà sákárà wà lẹ́yìn ẹ̀ ṣẹ́rí pé lẹ́yìn tó jó ìlú ti àwọn brigade sákárà lẹ́tún rí tí ó ń jó lọ́wọ́ yìí eégún tí ẹ bá rí tó bá ti ń kóríṣiríṣi ìlù tì eégún ńlá ni irú eégún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa gbádùn
eégún ilé ní kú àbọ̀ àwọn àgbàgbìn eré ẹ̀. àwọn ọmọ ilé àti àwọn ìyàwó ilé àwọn ló wà lẹ́yìn ilé ní kúà ẹ̀rí tí ó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí pé àwọn eégún ẹlẹ́rù báyìí àwọn eégún alárédè báyìí alárìnjó ni wọ́n ṣe rí pé ṣe ló ń fẹsẹ̀ rájò ṣé mo sọ wípé eégún ńlá ni gángan lẹ tún rí tí wọ́n tún ń lù fún yìí ẹ bó ṣe ń ka ẹsẹ̀ jó. ṣẹ́rí pé eégún ńlá ni eégún ilé ní kúàyè ṣẹ́rí bá ṣe ń fi ìlú kòwé fún tóun náà kásẹ̀ jó tó mú jù ẹ̀ ní mùkúlùmùkẹ́ ẹ̀ ti rí bó ṣe ń lọ ẹ̀ tí ì rí nǹkan kan.
bọ́ sílùú brigade kò ní sú ẹ ṣe. bẹ́ẹ̀ nínú gbogbo àwọn ọmọ ilé ń dùn tí wọ́n ń kọrin lẹ́yìn ilé ní kúwà ni wọ́n fò fáyọ̀ pé ojú àwọn tún rí ọdún àṣì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àṣẹ. ilé ní kúwà ló ti wà láàrin ìlú níbi tó ti ń ya ojúlé sójúlé ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ ló ti yàtọ̀ ń fún ní ẹ̀bùn bákan náà àwọn ìyàwó ilé àwọn náà dúró gbowó tiwọn. lára àwọn ojú ìṣẹ̀ṣe lẹ́rí tí eégún tó ti kọsẹ̀ yìí ibòmíì ló tún dé tó ti ń kọsẹ̀ yìí lẹ́rí bó ṣe ń kọsẹ̀ láwọn ojú ìṣẹ̀ṣe tó wà ní ìgbésàmọ̀dé àwọn ojú irúnmọlẹ̀ àwọn kan tí àdáyébá àwọn lẹ́rí tí eégún yìí tó ń ṣe yìí. Bọ́lẹ̀ ọ̀yá bọ́lẹ̀ lórí kìnìún ọ̀yá bọ́lẹ̀. mo ti sọ fún yín pé àwọn eégún alárédè báyìí ijó lòwò ni wọ́n máa ń jó ni wọ́n máa dáni ráyá púpọ̀ ṣe rí pé eégún ilé ní kúwà yìí eégún tó mọ̀ ọjọ́ gidigidi ni ẹ̀rí bó ṣe ń fẹsẹ̀ rájó látàárọ̀ bó ṣe máa jó yíká gbogbo òrùlé nìyẹn gbogbo ibi tó bá dẹ̀ ń dé
ní wọ́n máa fún lẹ́bùn, wọ́n á fún lówó, wọ́n á fún lọ́tí, wọ́n á máa ṣe konú ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi. Wọ́n máa ń fún eégún míì ní odidi ẹran ibi tó bá fún ní ẹ̀bùn tó pọ̀ dé. Gbogbo ilé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo ẹ̀ ló ń yà bó ṣe ń ṣeré yìí. Ìlú Ìgbẹ́sàmàlé la wà níbi tí a ti ń ṣe ọdún egúngún. Omi ni ẹ̀rí tí Léníkúà tó fi sí ojú orí yìí. Bákan náà ó forí balẹ̀ fún àwọn ará anúlẹ̀, àwọn bàbá àbátán ti lọ lágbolé eégún yìí. Àwọn lẹ́rí tí ó forí balẹ̀ tó kọsẹ̀ lójú orí wọn yìí. Àǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa nílé kẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ má ra fọ́nrán iléeṣẹ́ wa. Gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí gbogbo ẹ̀ ló ti wà lórí YouTube channel wa Lutas TVC. Ẹ máa subscribe sórí ẹ̀ kẹ́ ẹ máa ríran wò kò ṣẹ̀ṣẹ̀ báyìí lóníranran. Bákan náà ó wà lórí Facebook channel wa náà Lutas TVC Talabi lórí Facebook. Bákan náà wà lórí TikTok Lutas TVC. Gbogbo ojú kan wọ̀nyí gbogbo ẹ̀ ni ẹ ti máa rí àwọn fọ́nrán wa wò. Ó dẹ̀ ṣe wà lórí VCD fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ máa ra fídíò CD. Gbogbo ẹ̀ ló ń tà wàràwàrà. Ẹ jẹ́ ká lọ gbé wì díẹ̀ ká fi rárá. Nípa ètò táwa sọ lálẹ́ yìí náà nípa egungun ìbò owó Ọ̀nàlọ́lù. Òun lọ́kùn àwọn Fúlàní mi kó àwa sọ nípa. Gbogbo ọmọ máa ń wo ti ẹrẹ́ ìwọ. Ìyá ìwọ. Gbogbo ọmọ máa ń wo ti ẹrẹ́ ìwọ. Ìyá bí ẹrù òwe. Ìbọ̀nà tó wọ̀nà ọ̀dọ̀ tí mo gbà délé yẹ ẹjọ́ yẹ mí o. Ó ti yẹ mí ìhàn bàbá mi níyẹ ìyàwó lójú sọ́mọ ló sì wà. Orí àdàmúdàmúdé pẹ̀lú mi èyí tí mo fi gbà yín lójoojúmọ́. Ìbátadé àdínání. Ìbá bàbá mi àwọn ògùn alẹ́sùwòdò àdìgbẹ̀pà lọ́wọ́ òjò. Ìbátadé àdínání. Bàbá mi ìyọ̀ra àmọ̀já ẹlẹ́dùnmí ọmọdé ń bẹ̀rù mórí ìbàlọ́dọ̀ rẹ̀. Àwọn yẹn ló sáà nígbà tí wọ́n kọ́ tó lọ. Wọ́n dẹ̀mọ̀ pọ̀lọpọ̀ gbogbo wọn tó lọ láyé. Báyà yóò gan báyà tàbú ọjọ́ ìwàlẹ́ lọ. Bẹ́ẹ̀
ọlọ́run. Ayé tó láyé àmàjúbà. Bẹ́ẹ̀ nìyẹn mú mi àjúbà ọlọ́run. Orí adé mi mo máa rí bá. Bẹ́ẹ̀ nìyẹn mú mi àjúbà ọlọ́run. Aláwọ̀ yé mi mo máa rí bá. Bẹ́ẹ̀ nìyẹn mú mi àjúbà ọlọ́run. Ibú owó mi mo máa rí bá. Bẹ́ẹ̀ nìyẹn mú mi àjúbà ọlọ́run. Aláwọ̀ onídìí mo máa rí bá. Bẹ́ẹ̀ nìyẹn mú mi àjúbà ọlọ́run. Owó yẹlé ló máa rò máa ẹ̀ máa rọra. Oníkù ní kékeré kọ́lọ̀ dáadáa gan. Àwùyé ló máa rò máa ẹ̀ máa rọra. Àwọn ọmọ ayé tó bẹ̀rù ló bèrè èyí ẹ sọ fún wọn o. Ọmọ owó ló lè rí èyí ẹ sọ fún wọn o. Ẹ sọ fún wọn wọ́n lè bá bọ̀. Ẹ sọ fún wọn wọ́n lè bá bọ̀. Bàbá ìsàlẹ̀ ọ̀jẹ̀ gbogbo ọ̀jẹ̀ ló gbẹ̀sà pátápátá mú ní eégún mi ò ní fi mí sílẹ̀ fún yájẹ́. Ẹni tó bá bí eégún léégún gbé o bàbá eégún irinṣẹ́ ló fẹ́ jẹ́ kéré yìí wọ́. Gbogbo ọ̀jẹ̀ ló gbẹ̀sà ẹ̀mí ìbínú irinṣẹ́ ló fẹ́ yìí ọkú. Mo ní eégún mi ò ní fi mí sílẹ̀ fún yájẹ́. Àwúyé gbogbo ìpàdé gbogbo lòdì lọ́wọ́ mi. Eégún àkọlé ayọ̀ fún mi sẹ́. Egungun ò ní fi mí sílẹ̀ fún yájẹ́. Kílẹ̀ rí o. Egungun ò ní fi mí sílẹ̀ fún yájẹ́. Ọmọ fún ìmọ̀ ojoojúmọ́ lòdùn lòdì lọ́wọ́ mi. Eégún àkọlé ayọ̀ fún mi sẹ́. Gbogbo arúgbó ẹjọ́ ní fájẹrẹ. Ọmọ kó owó ayé tó bẹ̀rù. Ọmọ ayé tó bẹ̀rù. Pásítọ̀ gbogbo yín bàtà mọ́ kí. Ìrìnsẹ́ ló jẹ́ kí n. Ló fẹ́ dàbí mo fẹ́ jó ní mẹ́lẹ́. Èmi mo kórè wá mo kórè wá. Èmi lè máa mọ̀ mí lábẹ́ èsì ọmọ ẹtì mọ̀ mí ti pẹ́. Màlẹ́nà ti bí mi, màlẹ́nà ti rò mí dàgbà. Ó jèrè. Gbogbo eégún mi ò ní fi ṣe ayẹ. Oríkòyí, ojoojúmọ́ lè gúngún kò bí lọ́wọ́ rẹ̀. Ó jèrè. Eégún akọ́lé alẹ̀ fún ẹ̀sán. Egungun ò ní bí mi sílẹ̀ fún yájẹ́. Gbogbo ọ̀dọ́ ayẹ. Egungun ò ní bí mi sílẹ̀ fún yájẹ́. Ojoojúmọ́ lè gúngún kò bí lọ́wọ́ mi. Eégún akọ́lé ayọ̀ fún mi sẹ́.